The Lord has done it. The Lord has done it. My God has done it. The Lord has done it. I will lift up Jesus. I believe in God and I welcome you in the name of God, our Lord Jesus Christ. You cannot get transport money, so make sure you register, okay? We want to have the opening prayer because if we don't pray now, we won't be able to control this event. Bí wọ́n ṣe gba àdúrà fún àṣeyọrí ayẹyẹ yìí tán tí wọ́n sì tún ṣe àdúrà fún ọlọ́kan òjọ̀kan àwọn tí wọ́n ran àjọ yìí lọ́wọ́, wọn ò ṣaláì rántí àwọn ọkọ wọn tó ti lọ síbi àgbáre. Wọ́n ṣe àdúrà ọlọ́kan òjọ̀kan fún ẹnìkọ̀ọ̀kan wọn. Turns me around, he laid my feet, he lays my feet upon the solid rock, upon the solid rock. I feel like shouting, I'm shouting, hallelujah. Indeed, she is a blessing, not just to the widows, but to everyone who has the cause to come across her. About part of our ministry, she has been part of our life, our mission, even as a family. And there was a time that we were having our first inter-house sport competition in Magodo. Olori catered for food for over 150 people. That time, I'm talking about 2007. And the following inter-house sport, she surprised me again by giving our school a school bus. Praise the Lord. God bless you, sir. Àgbáyé adalẹ́sìn ẹ̀pẹ́ fún wa lórúkọ Jésù. Praise the Lord. Please, I want to introduce my father. He has just one day. Can you appreciate him? You are welcome, Daddy. God bless you. Praise the Lord. I say a big thank you. Listening to the word of God continues. Thank you, Daddy. So she's not just a blessing to the widows. She is a blessing to mankind. Amen. The food we are eating today, the drinks, the soft drinks, and some other things. Mama said that she doesn't want wahala. Mama said she doesn't want wahala. She's supposed to bring the food, but she wants to let down. No shadow. Àwọn ọmọ wa gba break. I gave her just 3 months notice
And she said yes. That is how God will tell you yes on everything. Mama help her fún wa o. Èmi ni first born. Women are leading something, especially widows. But God will not allow you to suffer in the mighty name of Jesus. It's your pillar, it's your backbone, and it will never leave or forsake you. But these few things are not to like around you. You are still alive, although you lost your husband years ago. You are still alive, and your life is Agbára àti ìdàjẹ́ tirẹ̀. Ẹgbẹ̀rún àwọn kò tó yíyan. Àwọlẹ̀ àti ìdàrẹ̀. Ìyàn lẹ́ni fún ọ bàbá. Says, all glory must be to the Lord. For he is worthy of our praise, worthy of our praise. No man on earth should give glory to himself. All glory must be to the Lord. Hallelujah. Amen. Came here to surprise us with a lot of gifts. We didn't expect all they did with these widows when they came. And this is just the first recognition. This is just the first recognition for what they have done in our foundation. So on behalf of all the widows at Serendipity, God's Wives International, and all other supporters like you, we are giving this. This makes you a member of our 500 club. God will embrace you most high. Jesus mighty name. And the widows love it. Please, widows, clap for Mr. Ojo. Orúkọ mi ni Pásítọ̀ Godwin Ọlátúndé Adétúnjí. Inú mi dùn láti rí ohun tí
Serendipity Foundation tí wọ́n ń ṣe fún àwọn widows ní Nàìjíríà. They are really doing well supporting the widows. Wọ́n fún wọn lóúnjẹ, fún wọn ní aṣọ àti ohun tí ó máa mú ayé rọrùn fún wọn. Inú mi dùn láti rí pé somebody èèyàn kan dúró láti ràn wọ́n lọ́wọ́, and mo wá fẹ́ fi àsìkò náà sọ fáwọn ìjọba wa tàbá rí ìrànlọ́wọ́ tí ìjọba lè ṣe fún wọn pé kán fi ran àwọn widows lọ́wọ́ ní Nàìjíríà. It will be very nice. So I pray that the Lord bless them and keep them in Jesus' mighty name. God, I'm just saying this to encourage us that there is hope and the future of our children will be bright. There is one prayer I say for my children. I always say, God, let my children be for signs and wonders. In the name of Jesus, all your children, they will be for signs and wonders. The joy they will bring into your lives will wipe away the tears. In the name of Jesus. So happy International Widows Day to everybody. Thank you for coming. God bless you. God has brought us. God, I'm sure those who know me very well, we know that my mother was widowed before she gave birth to me. She was carrying my pregnancy in her womb when she lost her darling husband. My father that I never got to know, and I still miss him till date. So I'm just a living testimony. I always use myself to encourage widows. And my mother is still alive. She's 90 plus. And she can still cook. Orúkọ mi ni Ìyáàfin Adétutù Olúrẹ̀mílẹ́kún Ọ̀ṣọ́sànyà. Mo jẹ́ igbákejì tí òyìnbó ń pè ní vice chairman, igbákejì NGO yìí Serendipity House Widows Foundation. Ilé-iṣẹ́ náà la máa pè é lóòótọ́ NGO. Ilé-iṣẹ́ jẹ́ pé wọn ò ṣe é pé kán máa jèrè, wọ́n máa ń ṣe é fún títọ́jú àwọn èèyàn ni. Ó ti wà, ó ti kọjá 30 ọdún sìn tó ti wà. Ọkọ kọ̀ǹvénà olùdarí tán ti di olóògbé kí Ọlọ́run kó dẹ̀lẹ̀ fún mi. Ọkọ wọn náà bẹ̀rẹ̀, èmi náà dẹ̀ jẹ́ ẹni tó ṣẹ̀ṣẹ̀ wọlé ọkọ ńgbà yẹn, tí gbogbo wa dẹ̀ ń tẹ̀lé àwọn dádì a dẹ̀ ń bá wọn ṣe, à ń bá wọn ṣe. Mo rántí pé àwọn ọmọ tí mo tiẹ̀ bí ńgbà yẹn wọ́n ti méjì ni wọ́n ti wọlé ọkọ, so ẹ lè mọ̀ pé ó ti pẹ́ tí ilé-iṣẹ́ yìí ti wà. Nǹkan tí dádì máa ń sọ náà ni pé opó, gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe sọ, ìwé mímọ́ tara Kìrìsìtẹ́nì, mo dẹ̀ mọ̀ pé ẹ̀yà kejì náà máa sọ bẹ́ẹ̀ pé opó, ìyà ò gbọdọ̀ jẹ opó, torí tí opó, ọgbẹ́ ọkàn opó, ọgbẹ́ ọkàn Ọlọ́run ni. So à ń báṣẹ́ yẹn lọ kó tó di pé Ọlọ́run wá pe àwọn dádì sọ́dọ̀. Tiẹ̀ rò pé ó máa ṣẹlẹ̀ nígbà tó ṣẹlẹ̀. Ìgbà yẹn olórí wá di gbogbo wá di pé àwọn ni wọ́n wá ń dá ṣe iṣẹ́ yẹn lọ. Èmi wà nídìí iṣẹ́ ìjọba, mo ṣẹ̀ṣẹ̀ fẹ̀yìntì ni. Tán bá ti ní program ọjọ́ June 23rd, tó jẹ́ ọjọ́ tí wọ́n yà sọ́tọ̀ ní káàkiri àgbáyé tó ń pè ní International Widows Day. Àwọn opó yẹn wọn ò pọ̀ nígbà tán bẹ̀rẹ̀, but ká tó mọ̀, èmi náà ti máa mọ̀ pé èèyàn kan ọkọ ẹ̀ kú, màá ní ó yá lọ síbi báyìí báyìí. Àti ìpàdé àdúrà wọ́n máa ṣe, wọ́n á fi ọ̀rọ̀ ìtùnú bá yín sọ̀rọ̀. Bó ṣe di nìyẹn tó di pé ó wá di nǹkan tó jẹ́ pé àwọn opó yẹn wọ́n wá, mi ì mọ̀ bí ṣe máa fi 40,000, over 40,000 of them. Program kan tá a ṣe ní onígbàgbọ́, abúlé onígbàgbọ́, hall kan wà ńbẹ̀. Ìgbà tí mo rí èrò yẹn, ẹ̀rù ba èmi gan. Èrò kún gbogbo hall yẹn, wọ́n tún jókòó síta. Ó ní Ọlọ́run máa bá wa ṣe iṣẹ́ yìí o. Nǹkan tẹ́mi kàn mọ̀ ni pé àwọn opó yìí nípasẹ̀ nǹkan tí à ń ṣe ní foundation yìí, bí ìtùnú ló jẹ́ fún àwọn opó yẹn. Gbogbo wọn kan yàtọ̀ sí pé bóyá ìgbà kan wọ́n empower wọn, wọ́n kọ́ṣẹ́ beading, ìgbà kan wọ́n kọ́ṣẹ́ gèlè wíwé, makeup. So a máa ń gbà wọ́n níyànjú ni pé nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀,
ẹ gbọ́dọ̀ continue pẹ̀lú ìgbé ayé yín, àwọn ọmọ ò gbọ́dọ̀ jìyà. Ibi tí mò ń sọ̀rọ̀ yìí, opó ló tọ́ mi, tí bàbá mi tí gbọ́dọ̀ màmá mi tó bí mi ni bàbá mi fayé sílẹ̀. Mo máa ń fi ara mi ṣe àpèjúwe fún ọ pé èmi lẹ̀ ń wò yìí. Màmá mi ní oyún mi ni bàbá mi kú. Èmi ni mo dẹ̀ dúró tí mò ń bá yín sọ̀rọ̀ kán lè mọ̀ pé kò ń ṣe òpin ayé. Nǹkan tó dé, ó dé, kò ń ṣe nǹkan ìdùnnú, ṣùgbọ́n a fẹ́ kí àwọn opó kan túra ká. Wọ́n á rí pé wọ́n máa tú ọ̀jà wọn sán. Wọ́n á wá tẹpá mọ́ṣẹ́, wọ́n á ní èrò rere tó ń pè ní positive mind. Wọ́n á dẹ̀ ní ọkàn ọpẹ́. Èmi máa ń sọ pé ọkàn ọpẹ́ lèèyàn máa fi ń gba oore lọ́wọ́ Ọlọ́run. And inú mi dùn pé lénìí tá a wá síbí, wọ́n jó, wọ́n jẹun. Ọlọ́run á bá mi di olórí mú o. Ẹ̀mí olórí á gùn. Gbogbo nǹkan rere tí olórí ń fẹ́, Ọlọ́run máa ṣe fún olórí. Àwọn opó yẹn náà wọ́n á máa ṣe rere lójú olórí because iṣẹ́ ni olórí ń ṣe. Ìgbà tí mo ti retire sí ìgbà tí mo wà ń bíṣẹ́, ìgbà míì mo lè má ráyè, ìgbà míì màá sáré wá, ṣùgbọ́n every time tó máa ń ṣe nǹkan tí n bá dé tí mo rí àwọn opó yẹn, wọ́n á wọ aṣọ, ẹ ti rí pé wọ́n encourage wọn, inú wọn ń dùn, wọ́n rí ibi tán lè wà, wọ́n ti lè sọ ẹ̀dùn ọkàn wọn. A dẹ̀ máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́. Èmi náà mò ń gbàdúrà fún wọn. Mo kàn fẹ́ bẹ̀bẹ̀ ni àwọn tó bá ń gbọ́ wa, ẹ jọ̀ọ́ tá bá ń ṣe nǹkan tá fẹ́ ìrànlọ́wọ́, kán tì wá lẹ́yìn, kán ràn wá lọ́wọ́. Because kò sí obìnrin kankan tó rò pé ọkọ òun máa kú lójijì. Tó bá dẹ̀ ti dé, ó dàbí orin tán kọ nígbà tí ẹ má bínú, mo máa sọ Quincy Jones tó ní we are the world. Pé tán kọrin pé ká máa ranra wa lọ́wọ́. Mi ì fẹ́ kọrin ẹ̀ torí orin òyìnbó ni. So mo fẹ́ rọ àwọn èèyàn tó máa ń gbọ́ wa. Serendipity House Widows Foundation á wà ní Maryland, níbi bus stop Maryland ní ẹ̀gbẹ́ Seventh Day Adventist Church. The office yẹn dẹ̀, ilé iṣẹ́ yẹn wà ní ṣíṣí. Kò sígbà tó wá débi tán ní réèyàn. Website wà ńbẹ̀. Kán jọ̀ọ́, kán tì wá lẹ́yìn. Kán tì wá lẹ́yìn torí àwọn ọmọ tí opó bí náà, wọ́n ní ọjọ́ ọ̀la wọn a fẹ́ kó dáa. Lọ́jọ́ ọ̀la àwọn ọmọ yìí bá dáa, ọkàn àwọn opó yẹn náà máa balẹ̀. Àwọn ọmọ yẹn náà ò ní wọ̀nyí kán máa wò pé ká ní pé bàbá wa ò kú, kò ní rí báyìí fún wọn. So a dúpẹ́ pé ibi tí Ọlọ́run ràn wá lọ́wọ́ dé, a dẹ̀ ń bẹ àwọn èèyàn tó ń gbọ́ wa pé kán nawọ́ ìrànlọ́wọ́ sí àwọn opó yìí náà. Ẹ̀yin tẹ́ dẹ̀ ń bá wa gbé e lórí afẹ́fẹ́, a dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣé, ilé iṣẹ́ yín ò ní jóná o. Mo dẹ̀ mọ̀ pé tá bá máa ṣe ti ọdún tó ń bọ̀, ìkan tiẹ̀ ń bọ̀ ní December, a máa ń fún wọn lẹ́nu jọ. Mo dẹ̀ mọ̀ pé àwọn èèyàn máa dìde sí láti ràn wá lọ́wọ́ kí àwọn opó yìí lè máa dùn. Wọ́n gbé ilé nísìn, wọ́n gbé foodstuff lọ, wọ́n gba envelope kéékèèké, kò sí bó ṣe lè kéré tó láyé tá wà yìí, inú wọn dùn. Bó ṣe owó mọ́tò ni wọ́n á fi wọ̀. So a fẹ́ pàrọwà pé káwọn èèyàn túbọ̀ support wa. Kán jọ̀ọ́, kán má fi dá wa nìkan o. A dúpẹ́ ibi tọ́lọ́run bá wa ṣé é dé, ṣùgbọ́n a mọ̀ pé àwọn èèyàn tó ń gbọ́ wa náà, wọ́n á gbárùkù tì wá. Àwọn náà, ẹni tó bá ṣe dáadáa fún opó, Ọlọ́run mọ bó ṣe ń san fún un. Kò sí ni ẹni tó bá nawọ́ ìrànlọ́wọ́ sí opó, ọ̀nà ìyanu lọ́lọ́run máa fi san fún un padà. Nítorí náà, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin media journalist o, tẹ́ ẹ̀ ń publicize wa. Ẹ ṣé gan-an ni o. Òye ọdún tó ń bọ̀ o, lágbára Ọlọ́run. Orúkọ mi ni Ìyáàfin Ayọ̀yẹmísí Jayéọlá. Ó dàbí pé iṣẹ́ tí orí rán mi náà níṣẹ́ ká máa tọ́jú àwọn opó. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti ọgbọ̀n ọdún sẹ́yìn pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run àti ìrànlọ́wọ́ gbogbo àwọn tó tì mí lẹ́yìn. Mo ní àwọn ọ̀rẹ́ tí wọ́n ń fi ayé wọn náà sìn fún iṣẹ́ tí mò ń ṣe. Ọlọ́run ló kọ́kọ́ rán wa níṣẹ́ yìí nínú Bible, James 1:27, wípé ká wá àwọn opó lọ, ká tù wọ́n nínú, ká tọ́jú wọn. Ó níyẹn ní ẹ̀sìn tó dáa jù láyé yìí. Ọkọ tèmi ló jẹ́ kémi mọ̀ yẹn o. Ìlànà tó gbé sílẹ̀ nìyẹn nígbà tá a bẹ̀rẹ̀, wípé opó ò gbọdọ̀ wá sí ọ̀dọ̀ wa kó má rí oúnjẹ jẹ àbí mú lọlé. Ó ní ká sanwó rẹ́ǹtì wọn tá a bá ní, ká sanwó school àwọn ọmọ wọn. Ó ṣe gbogbo yẹn kó tó lọ. 17 years ago tó lọ yẹn, ó dàbí ìgbà tí kò ní ṣeé ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ tí mo ní, tí wọ́n fi mí sílẹ̀ ní 17, 18 years ago, pé wọ́n jẹ́ kí n dárìn.
mo dúpẹ́ wípé mi ò lówó torí dádì ò fowó lẹ̀ débi tí máa ní mo fẹ́ lọ mú owó tí máa fi ṣe iṣẹ́ àwọn opó. Àwọn 28 widows la ní gbà yẹn, 28 widows. Lénìí there are over 40,000 ní Nàìjíríà. Ní Nàìjíríà ní gbogbo states. Láti last week la ti ń fowó ránṣẹ́ sí states kán fi ṣe nǹkan kan fún àwọn widows wọn tó wà níbẹ̀. Ibi tí widows bá jẹ́ 12, ibi tán jẹ́ 40, 50 ó ní iye tá a fi ránṣẹ́. Wípé lénìí o, kán fi ra nǹkan kan fúnra wọn. Ọlọ́run ń jẹ́ kó ṣeé ṣe. Kì í ṣe gbogbo state láti cover torí iye tí n bá ní náà ni mo máa fi ránṣẹ́ bọ̀. Mo dúpẹ́ fún àwọn tó dúró tì wá. N tá a ṣe lénìí owó tó bá lọ ó pọ̀ jù. Ṣùgbọ́n gbogbo ohun tó important nínú tá a ṣe lénìí ni pé ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti àwọn tó ń sọ wípé olórí èló lo need jẹ́ ká fi iye báyìí ránṣẹ́ sí ẹ. Àwọn tó fóúnjẹ ránṣẹ́, àwọn tó fowó ránṣẹ́, and a dúpẹ́ wípé a plan tèmi fún 500 widows. A dúpẹ́ pé ó dẹ̀ rí bẹ́ẹ̀. Gbogbo opó tó wá síbí lénìí yàtọ̀ sí Christmas tá a ṣe kọjá, gbogbo opó tó wá síbí lénìí ni wọ́n róúnjẹ jẹ. Ẹ̀yin náà rí gbogbo ètò tá a ṣe ní field yẹn lẹ́ẹ̀kan tó jẹ́ kí ara wọn yá, tínú wọn dùn pẹ̀lú ara wọn. A dẹ̀ fún àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ ní awards náà. Àwọn tó ráàyè wá wọ́n wá. A ti fún àwọn kan láwards rí. Àwọn kan náà wọ́n deserve ẹ̀. Níparí gbogbo ohun gbogbo, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A fẹ́ kí àwọn èèyàn máa di opó o. A fẹ́ rárá o. Ṣùgbọ́n ojoojúmọ́ ni rẹ́kọ̀dù yẹn àti nọ́mbà yẹn ló ń lọ sókè sí. Kì í ṣe ẹjọ́ àwọn náà. Oríṣiríṣi nǹkan ló lè fa kí èèyàn di opó. A gbàdúrà ẹ̀. Ṣùgbọ́n ó ń ṣẹlẹ̀ ní widow center wa níbí. Ọ̀sọ̀ọ̀sẹ̀ là ń rí widow tuntun tó wá sọ́dọ̀ wa pé òun fẹ́ rẹ́gísítà fún ìtọ́jú. Màá kọ́kọ́ sọ fún wọn pé àwọn olówó tá à ń fún èèyàn bí o. Ṣùgbọ́n tó wá jẹ́ pé ká jọ jẹun, á jọ jẹun. A fẹ́ kó pò kankan kó lọ bá ọkùnrin kan sùn níbì kan. Torí kó nídìí 1 derica of rice. Tó bá wá sí center ń bí, á rí gbà o. Torí gàrí, wọn gbọ́dọ̀ ní wọ́n lọ fẹ́ràn mọ́bì kan. Gàrí wà ní center, a ní food bank tí wọ́n lè ti gba nǹkan tí wọ́n bá fẹ́. Ṣùgbọ́n a ní owó tá a lè sọ pé ẹ gbà. Torí náà, a bẹ̀ gbogbo ẹni tí Ọlọ́run fi sí lọ́kàn wípé kó tọ́jú opó, wípé kán kàn sí wa náà. Kán kàn sí wa, káwọn náà ní orúkọ nọ́mbà ní center wa ń bí pé àwọn náà ń ṣe nǹkan kan fáwọn opó ní oṣooṣù. A bẹ̀ wọ́n, gbogbo ẹni tọ́lọ́run bá ràn lọ́wọ́ kó ṣe yẹn fún wa. Tẹ́ ẹ bá ráwọn opó tó wà ńbẹ̀ yẹn lénìí, ẹ rí wípé torí n tá a fẹ́ fún wọn, ṣé rí pé ẹrù tá a fẹ́ fún wọn kò kárí ni wọ́n ṣe takú pé àwọn ò ní lọ. Kí la ṣe wá fẹ́ ṣe? Kí la ṣe fẹ́ ṣe? A wá dá ọgbọ́n wípé kán fún àwọn kan níyẹn. Tó bá dijọ́ meeting wa tó ń bọ̀, a ti ní enough oúnjẹ tá a máa pín fún àwọn yòókù. We are talking about packing food for 320 widows by our next meeting. Ọlọ́run ni kó ràn wá lọ́wọ́. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tí ó support wa. Mo dúpẹ́ lọ́wọ́ Vice Chairman Foundation tá a jọ bẹ̀rẹ̀, Lady Tutu Ọ̀ṣọ́sànyà, Lady Kẹ́hìndé Ayọ̀ Àríyọ̀. Àwọn ọ̀rẹ́ mi láti 40 years wọ́n dúró tì mí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwọn kan ti lọ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mi nìkan mi ò ṣe oúnjẹ. Lénìí mo dá jẹ. Mi ò plánù gbogbo kinní. Ó jẹ́ mi nìkan ní orí field. Look at that field. My father came and said, àwọn ará bí pọ̀ ju bó ṣe ń rí nìyẹn. Á dínkù ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ 1,000, 2,000 là ń host. Á dínkù tó mọ tútù. 1,000, 2,000 là ń host tẹ́lẹ̀. Á dínkù ní because ìrànlọ́wọ́ ò fi bẹ́ẹ̀ wọlé. A dẹ̀ fẹ́ ìrànlọ́wọ́. Ṣé rí tí èèyàn 500 lénìí bá sọ pé lóṣooṣù àwọn máa fún wa ní iye kan láti fún àwọn widows ní nǹkan, inú wa máa dùn torí pé opó ò ní sí ní títì mọ́. Shelter wa ti ralẹ̀ 1 acre sí Mòwe. A lè kọ́ àfi táwọn kan bá jáde wípé ibi tẹ́ ẹ ralẹ̀ sí yẹn o, ẹyẹ ẹ jẹ́ ká bá yín kọ́. We are praying for that. Ọlọ́run á jẹ́ ó ṣẹlẹ̀. Ọlọ́run á dẹ̀ ràn wá lọ́wọ́.
Then ká máa lọ visit àwọn widows káàkiri tọkọ wọn ṣẹ̀ṣẹ̀ kú tí wọ́n wà nínú àìsàn. A nídìí bọ́ọ̀sì o, a nídìí bọ́ọ̀sì tó máa gba bíi 30 people tá a máa kóra wa lọ báyìí tá a máa lọ jẹ́ kí àwọn opó yẹn mọ̀ wípé kì í ṣàwọn nìkan. Kọ́lọ́run ràn wá lọ́wọ́. Opó máa ń tọrọ ni, àwa sẹ́ńtà à ń tọrọ láti tọ́jú gbogbo àwọn opó tó wà ní community wa. Nǹkan tí mo ní tí mo lè sọ ní àkókò yìí nìyẹn. Kọ́lọ́run ràn wá lọ́wọ́. Ẹ ṣé o Yorùbá TV.